àwọn mùsùlùmí àtàwọn olóró kọjú ìjà síra wọn, èèyàn mẹ́fà ló farapa. Kó ní fa ọbọ̀fà rẹ̀ kí mùsùlùmí ó sin ọlọ́run ẹ̀, kó nígbàgbọ́ ó re ṣọ́ọ̀ṣì, ẹ̀sìn ò fàjà lórin táwọn bàbá wa máa ń kọ láyé àtijọ́. Ṣùgbọ́n ó dàbí pé orin yìí ti yí padà báyìí o, ìlú náà sì ti yí padà pẹ̀lú bí àwọn mùsùlùmí nílùú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ṣe fẹ̀hónú hàn lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí lórí bí wọ́n ṣe ní àwọn olóró, ìyẹn àwọn tí wọ́n ń bọ òòṣà orò, ṣe kọlu mọ́ṣáláṣí kan tó wà lágbègbè Ìlàrẹ́ tí àwọn olùjọ́sìn mẹ́fà sì farapa yánnayànna. Gẹ́gẹ́ báwọn mùsùlùmí náà ṣe sọ, wọ́n ní ìrọ̀lẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ làwọn olóró náà wọnú mọ́ṣáláṣí ọ̀hún ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí fìyà jẹ àwọn tí wọ́n bá níbẹ̀. Yàtọ̀ sí ìmáàmù mọ́ṣáláṣí náà Abdulateef Adédìran tí wọ́n ṣe léṣe, àwọn olùjọ́sìn 5 míì fara kááṣá nínú ìkọlù yìí. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú ẹ̀ ṣàlàyé pé lásìkò táwọn mùsùlùmí náà ń kírun lọ́wọ́ ni àwọn olóró ya wọnú mọ́ṣáláṣí náà. Ó ní lóòótọ́ la mọ̀ pé wọn yóò gbé orò káàkiri, ṣùgbọ́n a kò dá sí wọn. Wọ́n ti kọ́kọ́ kọjá lágbègbè yẹn kí wọ́n tó tún padà wá bá wa ní mọ́ṣáláṣí. Bàbá ìmáàmù kan tiẹ̀ ń béèrè ohun tí wọ́n fẹ́, ṣùgbọ́n wọn kò jẹ́ kí ẹnìkan sọ̀rọ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ sí lu gbogbo wa. Èèyàn 4 ni wọ́n gún ní nǹkan. Ilé ìwòsàn kan nílùú Ilé-Ifẹ̀ la kó gbogbo wọn lọ. Láàárọ̀ ọjọ́ Ẹtì Friday tí àwọn olùfẹ̀hónúhàn náà dàdé ààfin Ọọ̀ni Ifẹ̀, wọ́n sọ fún wọn pé kábíyèsí kò sí nílé. Ohun táwọn mùsùlùmí náà sì ń tẹnumọ́ ni pé gbogbo àwọn tí wọ́n wà nídìí ìṣẹ̀lẹ̀ náà làwọn agbófinró gbọ́dọ̀ fi páńpẹ́ ọba mú. Agbẹnusọ àwọn ọlọ́pàá lọ́ṣun Yẹ́misí Ọ̀pálọ́lá ṣàlàyé pé àlàáfíà ti padà ságbègbè náà, ìwádìí sì ti bẹ̀rẹ̀ láti mọ ohun tó fa wàhálà yìí. Bákan náà ni akọ̀wé ìròyìn fún Ọọ̀ni Ọ̀túnba Moses Ọláfárí ṣàlàyé pé ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba nílùú Ilé-Ifẹ̀ pẹ̀lú àwọn adarí ẹ̀sìn mùsùlùmí ti dá sọ́rọ̀ náà. Ó ní ìgbé ayé ìrẹ́pọ̀ àti ìfẹ́ ní àwọn mùsùlùmí, kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nílùú Ilé-Ifẹ̀ máa ń gbé látọdún tó ti pẹ́. Ọláfárí ní bàbá Ọọ̀ni ń fi àsìkò yìí pé gbogbo àwọn tọ́rọ̀ kàn láti gba àlàáfíà láàyè o. Ìpàdé ti ń lọ lọ́wọ́ láàrin àwọn àgbààgbà ẹ̀sìn láti lè yanjú ọ̀rọ̀ náà. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.